gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá tẹ́ ẹ jọmọ ọkọ nílẹ̀ Yorùbá, àṣírí kan ló tú sí mi lọ́wọ́ lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin bàbá ọba Aláàfin Ọ̀yọ́ Abímbọ́lá Akeem Ọwọ́adé Ẹlẹ́wùẹ̀tù ọmọ kútíkù ò gbọdọ̀ pa, ọmọ àrùn tárùn ò gbọdọ̀ ṣe, ọmọ òfò ọmọ àdánù tí kankan ò gbọdọ̀ ṣe nínú gbogbo ẹ̀, àti bàbá wa Ọọ̀ni Ifẹ̀ ọba Adéyẹyè ẹni ìtàn Ọ̀jájá Ògúnwùsì. Àṣírí kan tú sí mi lọ́wọ́ nípa ọ̀rọ̀ náà tí mo fẹ́ sọ. Kódà ọ̀rọ̀ ikú bàbá wa ọba Olúwo tilẹ̀ wò ó kó wọn sínú lábala kan. Kí láṣìírí náà? Ẹ rántí pé bàbá ọba Olúwo tilẹ̀ wò sọ nígbà kan pé àwọn ọba kan nílẹ̀ Yorùbá wọ́n ń fún àwọn kan lówó láti máa ba àwọn ọba kan lórúkọ jẹ́, láti máa yẹ̀yẹ́ àwọn ọba kan, káwọn ò lè máa ṣẹ́kù lẹ́ni àpọ́nlé, kọ́ mọ́ sẹ́ni tí ó lápọ́nlé tó wọn. Èmi ti ráṣìírí kan tó tóbi o, ọba tó ní ẹ̀mí mi mo fi búra, láṣìírí tó dájú. Àwọn táwọn ọba kan ránṣẹ́, àṣírí wọn ti tú sí alọ́. Mo wá fẹ́ kẹ́ ẹ farabalẹ̀, kẹ́ ẹ wá nǹkan fìdílé, àbí kẹ́ ẹ fìdílé nǹkan, kẹ́ ẹ jókòó, torí pé gbogbo ń tẹ́ni sọ, gbogbo àṣírí bó ṣe táṣìírí ara rẹ̀, bí ṣe máa gbowó lọ́tùn lósì, bí wọ́n ṣe máa fún un lówó kọ́ máa bá wọn bú àwọn èèyàn, gbogbo ẹ̀ làṣírí ẹ̀ ti tú pátá. Gbogbo bó ṣe fẹ́ gbowó lọ́wọ́ ẹnìkan náà tó fẹ́ ṣe gbogbo ẹ̀ làṣírí ẹ̀ ti tú. Èmi kọ́ ní ó kọ ẹnu mi kọ́ ló kọ yóò ti jáde fún rẹ̀ náà ni ó dà kọ ara rẹ̀ nígbà tó fẹ́ gbowó lọ́wọ́ ẹni tó ti fẹ́ gbà. Ẹ̀yin yẹn wá ká tó máa lọ, gbogbo ẹni tẹ́ bá fẹ́ lọ sí hajj àti umura, pàápàá jùlọ umura December àti Ramadan tó ń bọ̀, ẹ kàn sí iléeṣẹ́ Yah Wahab Hajj and Umrah Service ní number 4 Surulere Street, Orogún lópòpónà UI nílùú Ìbàdàn. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn rẹ̀ nísàlẹ̀ yìí. Ẹ dán wọn wò, ẹ ní kábàámọ̀ pé ẹ tẹ̀lé wọn lọ sí ìrìn àjò hajj àti umura. Bí mo ṣe ń sọ lọ, ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ yìí, ẹ gbọ́ bó ṣe lọ, bí wọ́n ṣe ń dúnàdúrà pé bá ṣe bú ọba kan fún kan, ẹ gbọ́ bí wọ́n ṣe ń dúnàdúrà, ẹ farabalẹ̀, ẹ wá nǹkan fìdílé. Àjànàkú Akéwì, ṣe dáadáa lẹ́wà. Fáyẹmí ló ń bá ń sọ̀rọ̀ láti UK. Nàìjíríà nọ́mbà mi lélẹ̀. Ó ní iṣẹ́ kan tí mo fẹ́ kẹ́ bá mi ṣe ni. Ìmọ̀ bóyá má bá mi ṣe, mi ò dẹ̀ fẹ́ kó pẹ́. Hello bàbá mi, ẹ kú ọjọ́ méjì mẹ́ta o, ẹ kéré oko délé o, mo ṣe gbọ́ voice note yín ni. Ó ti yá ìgbín ò rí nǹkan méjì láwọn tọ̀, ohun tá a mọ̀ ọ́n ṣe náà nìyẹn. Ó yẹ ẹja gbọ́ bó ṣe lọ, ẹja gbọ́ nǹkan tó dá lé lórí, ẹja wọ studio. Ẹ má bínú, ó pẹ́ kí n tó dá yín lóhùn, iṣẹ́ ni. Nǹkan tí mo fẹ́ kí ẹ bá mi ṣe ni pé ọmọ Ifẹ̀ ni mí, so mo dẹ̀ jẹ́ ọmọ ìkan lára àwọn olóyè pàtàkì. Lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀, mo fẹ́ kẹ́ bá mi ṣe ewì tí ò ní ju bí 10 minutes lọ fún Aláàfin àti àwọn ọba òkè Ògùn, torí pé mo rí pé ó lọ sókè Ògùn, mo dẹ̀ ń gbà àwọn kankan, so mi ò fẹ́ kó ju 10 minutes lọ. Èló ni? Tí mo bá fowó ránṣẹ́, ìgbà wo lẹ máa post, ìgbà wo ló máa wà available? Hello bàbá mi, pípẹ́ iṣẹ́ kò àlẹ́sítẹ́ bá sanwó lè ní báyìí títí àárọ̀ túnla, torí màá ní káwọn onílù wá lùlù lọ́la, so títí ọ̀túnla ẹ máa gba iṣẹ́ yín. Bọ́ọ̀rù iṣẹ́ yẹn 450 ni mò ń gbà o, 450 ni o. Dẹ́ńkẹ̀dẹ̀ fún mi ní story tó full gbogbo ohun tẹ́ fẹ́ ká sọ sí wọn, tó máa ready títí àárọ̀ túnla. Sáìdì ibo lọ́dọ̀ yín nífẹ̀ẹ́ sà? Nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé ẹ fún mi ní information yẹn kí n bẹ̀rẹ̀ iṣẹ́ lé lórí, so máa send account details, then àwọn crew mi máa ní kí wọ́n pàdé mi láàárọ̀ la, so títí àárọ̀ túnla everything ti máa ready. Mo ti pe ẹni tí ó máa bá mi ṣe owó yẹn, torí pé kò sówó ní Nàìjíríà àkáǹtì mi, so ẹni tó máa bá. Ẹyẹ méjì ò ń jà sá, ṣe mistake. Àjànàkú Akéwì ààrẹ ọ̀hún lẹ́ ń bá sọ̀rọ̀. Iná ńlá gorí ilé fẹjú òjì lórúkọ bẹ̀bẹ̀.
Àjànàkú lẹ̀ ń bá sọ̀rọ̀ o, àní bọ́ sọ́wọ́ alágbèédá o, tẹ́ bá dẹ̀ fẹ́ rójú mi, you are free to do so. Ẹyẹ méjì ò ń jàsà, ẹ ṣe mistake. Àjànàkú akéwì àrùn lẹ̀ ń bá sọ̀rọ̀. Iná ńlá gorí ilé fẹjú òjì lórúkọ bẹbẹ. Àjànàkú lẹ̀ ń bá sọ̀rọ̀ o, àní bọ́ sọ́wọ́ alágbèédá o, tẹ́ bá dẹ̀ fẹ́ rójú mi. Okay, wow. Ọmọ onífẹ̀ẹ́ àbòrẹ́ ọmọ adádé owó rẹ̀ mọ ìpè ọ̀ ní ẹrù jẹ̀jẹ̀. Màá send picture mi sìn. Picture mi nìyẹn. bàbá kẹpẹ fún wa mo ti máa owó yẹn máa wọlé láìpẹ́ mo ti confam ẹ báyìí mo ti ní kí fẹ́ǹsì mi yẹ kó bá mi ṣe ẹ máa rí tẹ bá ti rí kẹ mẹ́sẹ̀gì mi. Alright, okay sir. Tó bá ti wọlé màá jẹ́ kẹ́ gbọ́. Àjànàkú akéwì ọba ń kí ọ oko tó pòrò onílùú gbẹdú kì í lẹ̀lù dànù bí ti ń kọ́ wọn níjó ní ń kọ́ wọn lórin bẹ́ẹ̀ sì ní ń fún wọn lámọ̀ràn kan àmúkọ́gbọ́n asọ̀rọ̀pagba òwe Àjànàkú ti dá wọn lóhùn bọ́rọ̀ ò bá jòwe ẹnìkan kì í pa ohun tó bá jòun sóhun lóye àfimọ́ wéhun Àjànàkú akéwì káàbọ̀. Sọ ẹ jẹ́ kí n gbọ́ látọ̀dọ̀ yín. Wọ́n ti lọ́kànjúwà tó lọlé àwọn ẹ sọ fún pé bó ṣe lọ náà ni ó padà wálé tálákà tí ń bó lọ́wọ́ ṣèlérí kó máa rí pípọ́n ojú òun ẹgbọ́n náà kí lóhun tó fẹ́ sun tó jẹkún lọ. So iṣẹ́ ni mò ń ṣe lọ́wọ́. Wọ́n ti ládé orí la fi mọba fìlà abetí ajá la fi mọba láàfin Ọ̀yọ́ ládé 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 aláàfin ò ládé adé aládìkún la gbàfà láàfin ẹ̀jẹ̀ ọmọ iye wọn. Brọ́dà mi kò ní bàjẹ́ ẹ wo tẹ bá ti wà lẹ́sbìsì ẹ bá mi sẹ́ǹdì owó yẹn a tún fẹ́ parí iṣẹ́ yín tó bá ti dàárọ̀ làwọn máa mix ẹ̀ then video fashion náà máa rẹ́dì lọ́la. mo lérò pé gbogbo ẹ̀ lẹ ti gbọ́ òun àti ẹni tẹ́ ẹ bá wo kíní ìdá tẹ́ ẹ bá gbọ́ dáadáa ọ sọ fẹ́ni pé ẹni ń bá sọ̀rọ̀ pé àwọn fẹ́ kó bú Aláàfin Ọ̀yọ́ ẹni tó sọ kìí ṣe pé ẹni òun kìí ṣe pé ẹni ń lérò ń gbà pé kó bú Aláàfin Ọ̀yọ́ ẹni ń lérò ń gbà pé òun fẹ́ mọ̀ bọ́ yóò dodo àbírọ́ ni pé wọ́n ń fún àwọn èèyàn lówó láti máa bú àwọn ọba kan ni ẹni wọ́n á ti sí pé kó bá wọn ṣe ewì láti yẹpẹrẹ bàbá wa Aláàfin Ọ̀yọ́ inú mi ni gbogbo àná la gbọ́ ọ sọ yìí tó fẹ́ gbà òun ọgbà 450,000 òun ọgbà gbà wọn gbà ẹni hùn gbogbo sájọ ọba wọn jọ bára wọn sọ̀rọ̀ wọn jọ parí ọ̀rọ̀ wọn sí 300,000 naira. bẹbẹ ń bẹ lórílẹ̀ ayé o wọn wá ń bí léèrè pé gbà wo ni iṣẹ́ ọ̀jáde oníṣẹ́ wọn jáde ní ọ̀la tí í ṣe bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ẹ má jẹ́ ń tàn yín ó padà ṣe ewì jáde ó ń retí pé ni òun fowó ránṣẹ́ ńgbẹ́ni sọ pé ìlú òyìnbó lòun wà wọ́n sàn ń ṣiṣẹ́ lọ ó lóun ti kó kinní kan kódà ìwé tó fi kọ ewì láti fi yẹ̀yẹ́ bàbá Aláàfin Ọ̀yọ́ ìwé ọ̀hún rèé ńgbọ́ tó ṣe tí ó ṣe tán ìwọ̀nba ewì tó fi ránṣẹ́ sẹ́ni pé iṣẹ́ wọn ti ń jáde o pé ọ́díò rẹ̀ ti jáde kí wọ́n gbọ́ wò. Wọ́n ti ládé orí la fi mọba fìlà abetí ajá la fi mọba láàfin Ọ̀yọ́ ẹ ń bá fẹ́ ṣèwádìí ọ̀rọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀ náà lẹ̀ ń wò nǹkan pamọ́ mọ́jì àgbọ̀kàn sí bẹ́ẹ̀ mi kọ́ lè ní ọ̀dà akọ rẹ̀ ṣùgbọ́n ó kọ ẹ̀ náà ẹ̀ ti rí nínú ṣé wá rí gbà tó wá ṣe ọ wá ń béèrè pé ṣé kóun ò fi ewì yìí ṣé kóun ò fi ránṣẹ́ kóun ọ̀dà akọ ẹni yìí ọ̀dà lóko kọ́mọ̀ dà akọ òun kò ní ìdí ọ wá ní ṣé kóun ò fi ránṣẹ́ sí bàbá wa Ọọ̀ni Ifẹ̀ gbogbo ẹ̀ náà lẹ́kú gbọ́ fúnra yín ẹni ọ̀dà lóhùn ṣùgbọ́n àṣàṣà pé 300,000 ó ti múmú lẹ́mìí rẹ̀ wá owó tó ń bá gbà ló ti rògbálé lórí ó ti ń gbọ̀n ó ti ń sọ oríṣiríṣi ẹni ń padà dínà mọ́ ó búlọ̀kù ẹ̀ láti má jẹ́ kí wọ́n jọ sọ̀rọ̀ mọ́ ó tún fi nọ́mbà ìyàwó rẹ̀ ó tún fi bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ ó tún fi ránṣẹ́ sẹ́ni hùn ẹni tó búlọ̀kù ìyàwó ẹ̀ náà ọ wá lọ sọ́dọ̀ ẹnìkan tó pèrè ẹ̀ ní Ògbóni àbí ìyàwó Ògbóni kinní kan bóyá àwùṣẹ ọba àwùṣẹ Ògbóni àbí kíni ó pèrè rẹ̀ nílé Ifẹ̀ ẹni náà tó wá kó ránṣẹ́ sí ẹni pé wọ́n mẹ́jú ẹ̀wà wọn lọ ọ̀rọ̀ owó ṣọ́ọ̀ṣì owó iṣẹ́ lówó iṣẹ́ irú èwo sówó iṣẹ́ ebè kíkọ́
àbówó iṣẹ́ igi wúwú. Ẹ wo bí àwọn èèyàn báyé jẹ́ dé torí pé ẹ náwó tẹ́ fẹ́ gbowó, ẹ wá ń gbowó láti máa ba àwọn ọba kan lórúkọ, láti máa yẹpẹrẹ àwọn ọba. Ó ti pẹ́ táwa ti mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń yẹpẹrẹ àwọn ọba, gbogbo tẹ́ ń sọ pé Olúwo owó lẹ̀ ń gbà. Ṣùgbọ́n táwa mọ̀ ní pé gbogbo ẹni tí ń ṣerú eléyìí láti máa yẹpẹrẹ àwọn ọba kan torí àwọn ọba kan